Àwọn ọ̀nà téèyàn ò gbà lérò rárá ni ogun máa ń gbà ja èèyàn lóde ìní. Ǹjẹ́ yín mọ̀ pé oríṣiríṣi ogun ló lè tara bàtà wọlé síyàn lára? Ìyẹn tí ènìyàn ò bá ní àkíyèsí dáadáa. Ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan lọ́jọ́ tèní kẹ́ ẹ tó gbọ́ làbárè. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi atẹ́rẹrẹ kárí ayé. Ìbà Òǹgbòrò tó doríkodò tí ò gbọ́dọ̀ ṣomi. Ìbà Ìyámọ̀pó tó doríkodò tí ò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀. Àkọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà. Ìbà ládé ládé, ìbà lóyè lóyè. Egúngún ilé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi Ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀. Ìbà yín ìyá mi amọ́lòlò, alàròrò. Ẹ̀yin lórí tó kún tí ò níná. Ẹ̀yin gangan lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wọ̀mọ̀. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mojúbà lọ́jọ́ tèní, ẹ̀jẹ̀ rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé Babakúrédé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí ń pé àrí ìlú ni mí. Àwa lọmọ oníjà kò mà náà. Àjàní mògùn ni mi ará àjámọ̀. Àwa lọmọ ipò ń pọ̀ rúru. Àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà Àjàní taníjà lẹ́yìn kùlé òun. Ṣèbá pọ́nbẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ẹ bá wọn nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ọ̀nà ó ní ogún lè gbára bàtà wọlé síyàn lára. Ẹ gbọ́ wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní ọpẹ́ olóore àdáàdá tán ni. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì Ìrírí Ayé TV. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi, etí ọ̀hún ò ní dì. Torí pé wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹkẹ́lé tó ro àjà lórí. Ká dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àjà tó bòde fórùlé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá ẹni tá a ní ńlá ń jẹ. Àǹfààní ẹni tá a ní ńlá ń lò. Àǹfààní ẹ̀yin tèmi ní lórí ìkànnì yìí òun lèmi ń lò tẹ́ ẹ fi ń gbóhùn mi ní gbogbo ìgbà àti lóòrèkóòrè. Mo ní tẹ́ ẹ bá ń gbádùn rẹ̀ ẹ mọ bá mi tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń ṣe iyèméjì bóyá ẹ ti darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa. Mo ní kẹ́ ẹ wo bí pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, ṣé sàbọ̀ ní ilẹ̀ mọ́ ń pè bẹ́ẹ̀. Tó bá tó kò ní pupa ẹ tí ì darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí. Kẹ́ ẹ sì mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ nínú àwọn àǹfààní yìí, kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn àǹfààní ọlọ́kanòjọ̀kan, ètò ọlọ́kanòjọ̀kan, àwọn ìpolówó ọjà gbogbo ẹlẹ́mọ̀ bá pàdé lórí ètò yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí torí a nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín, àbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà fún wa lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. A ní àwọn ewu tó wà lára bàtà wíwọ̀. Òun ni mo kó wá fún yín lórí ètò lọ́jọ́ tèní yìí. Ṣé ti wá tákàdá àti gègé kọ̀wé yín sí nítòsí? Mo fẹ́ ṣígàbá lórí ètò. Àní bàtà wíwọ̀ ó jẹ́ atọ́nà fún ẹ̀dá. Torí ìmùlẹ̀ ni bàtà àti ẹsẹ̀ jẹ́ fúnra wọn. Ẹsẹ̀ ń tiẹ̀ sí rèé. Òun ni olúgbéngbé tí ń gbéyàn lọ bí oríire. Bẹ́ẹ̀ tó ni òun ni olúgbéngbé tí ń gbéyàn sá fún bì. Ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi lọ́jọ́ tèní. Wọ́n ní tó o bá ń lọ síbì kan, ṣàdédé ni bàtà ẹsẹ̀ rẹ bá já pàtì. Ọmọ ìyá mi tó ń gbọ́ mi, wọ́n ní àpẹẹrẹ burúkú ni. Torí ìgbà míì téèyàn bá ń lọ bì kan, òjijì lákàndédé rí pé bàtà ẹsẹ̀ rẹ̀ já. Yálà bàtà òun ti ń darúgbó díẹ̀díẹ̀ àbí bàtà tuntun. Wọ́n ní èyíkéyìí tó bá jẹ́ nínú rẹ̀. Níwọ̀n ìgbà tó bá ti ń lọ síbì kan ni bàtà yìí bá já lójijì. Wọ́n ní àpẹẹrẹ burúkú ni. Èyí tó fi mọ wá ṣúmẹ́kà tí ó bá ẹ so bàtà yìí padà,
ọmọ ìyá mi tó ń gbọ́ mi, wọ́n ní ìbá dára púpọ̀ fún ẹ kó o padà sílé torí àpẹẹrẹ burúkú ni kinní yìí. Wọ́n ní tó o bá tiẹ̀ rí ṣúmẹ́kà tó bá ẹ so bàtà yìí pọ̀ tán, ibi tó ń lọ yìí kọ́kọ́ padà sílé náà kó o lọ túra mú kó tó di pé ó padà lọ síbi tó ń lọ yìí. Àpẹẹrẹ burúkú ni. Ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi lórí ètò lọ́jọ́ tèní, àní wọ́n ní tí bàtà rẹ bá sọnù, àbí ìwọ gan ló sọ bàtà rẹ nù, torí méjèèjì ò jọra wọn. Èèyàn lè sọ bàtà nù ńgbà míì, bàtà yìí sì lè sọnù ńgbà míì. Ẹ rí pé méjèèjì ò jọra wọn. A fẹ́ lọbẹ̀ lọ́jọ́ tèní. Ẹ̀yin náà ẹ mọ fòye gbé nínú ilé. Ọ̀nà olè yẹn lè gbà sọ bàtà nù, ọ̀nà olè yẹn lè gbà kí bàtà yẹn sọnù. Ẹ mọ gbé yẹ̀wò lọ́dọ̀ yín lọ́hùn-ún. Àmọ́ ìwọ tó ń gbọ́ mi lọ́jọ́ tèní, wọ́n ní tó o bá sọ bàtà nù àbí bàtà rẹ bá sọnù, gbogbo ọgbọ́n, gbogbo ìmọ̀, gbogbo ọ̀nà kọ́nà ní kó o gbà kó o fi rí bàtà yìí padà. Wá bàtà rẹ tó sọnù ní àwárí, torí pé ó léwu púpọ̀ fún ẹ. Ayé ò ní rí wa gbé ṣe o. Ẹ bá ń ṣàmì àdúrà. Ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi, àní tó o bá sùn lóru, tó o bá lálàá pé wọ́n gba bàtà lẹ́sẹ̀ rẹ̀. Ọmọ ìyá mi kí ni tó máa láyìí? Mo ló gbọ́ wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ̀yin ẹ jẹ́ kí n lọ momi díẹ̀ náà kí n padà wá sórí ètò. Mo kí n káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Ẹ ṣeun ẹ kú ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wá. Ọmọ ìyá mi tó ń gbọ́ mi, àní tó o bá sùn, tó o bá lálàá pé wọ́n gba bàtà lẹ́sẹ̀ rẹ lójú oorun, wọ́n gba bàtà rẹ sálọ. Wọ́n ní àpẹẹrẹ burúkú ni o. Má ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú. Gbogbo ọ̀nà tó o bá lè gbà, gbogbo ìgbésẹ̀ tó o bá lè gbé láti lè fi dáàbò bóra rẹ̀. Ayé ò ní rí wa gbé ṣe o. Ayé ò ní gbògo wa sálọ. Torí àpẹẹrẹ burúkú leléyìí, gbogbo ògo rẹ̀, wọ́n ní wọ́n lè tara bàtà gbígbà lójú oorun yìí kí wọ́n fi kó ògo rẹ̀ sálọ. Ìwọ ni kó o gbìyànjú sa gbogbo agbára tó o bá mọ̀ láti fi gba ògo rẹ̀ lọ́wọ́ àwọn arógbogbògo lọ́wọ́ ẹni. Àwọn ẹlòmíà ní àlágọ̀. Lóòótọ́ ni àlágọ̀, ṣùgbọ́n gbogbo àlá náà kọ́ ló gọ̀. Èyí tí mo tún fẹ́ mẹ́nubà lọ́jọ́ tèní, ó kẹ̀yìn sísí mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin òrékè lẹ́wà, òrékè lẹ́sẹ̀, òrékè nígbà àyà, ẹ̀yin òrékè lẹ́yìn, tí ẹ lè ṣe kí ẹ mọ́ lọ òde ìnáwó, àròdeyọ̀ níyín, ẹ sì ní ju bàtà méjì, aṣọ mẹ́ta lọ, ṣùgbọ́n ẹ̀yin náà fẹ́ mọ́ lọ òde ìnáwó ní gbogbo òpin ọ̀sẹ̀, tó sì já sí pé ẹ mọ̀ ju kẹ́ ẹ mọ́ lọ yá bàtà wọ̀ lọ. Ẹ wá gbọ́ èyí tí mo tún fẹ́ mẹ́nu lé yìí, ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn kí n mumi díẹ̀ náà kí n tó wá yànnàná rẹ̀ fún yín. Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́ lórí ètò. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Ẹ wò èyí tí mo wí tẹ́lẹ̀, bó ṣe wà lóbìnrin bẹ́ẹ̀ náà ló ṣe wà lọ́kùnrin o. Kẹ́ ẹ mọ̀ ní pé mo tún dé lọ́jọ́ tèní láti tún wá bó ẹ̀yin obìnrin. Kì í ṣe ń pé mo wá bó yín, bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin. Ọkùnrin míì náà wà tó ṣe ń pé tó bá múra nínú ilé rẹ̀ tán tó bá jáde báyìí, obìnrin míì á sì wò látòkè délẹ̀ yóò sì ní ọkùnrin tán síbí yìí. Kí eléyìí tiẹ̀ bá mi dòwò pọ̀, kí n mọ gbọ́jà fún un kó máa ra ọjà lọ́wọ́ mi, láì mọ̀ yìí pé gbogbo ohun tí ọkùnrin yìí wọ̀ látòkè délẹ̀ ó lọ yá a nì. Lẹ́yìn pátá àdí rẹ̀ nìkan, kọ́dà ẹlòmíì náà tún yá pátá wọ̀ nínú àwọn ọkùnrin lénìí. Ẹ wá gbọ́ ò, wọ́n ní tó o bá yáyàn ní bàtà rẹ̀, àbí ìwọ náà lọ yá bàtà lọ́dọ̀ èèyàn, wọ́n ní ogun àìfojúrí òun ló ń wọnú rẹ̀ lọ yìí. Ogun tó ṣe ń pé ò ní fojúrí tó ogun ọ̀hún ó sì mọ jà ẹ́ lábẹ́lẹ̀, ogun ọ̀hún ló ń wọnú rẹ̀ lọ yìí. Mọ́ lọ yá bàtà, mọ́ yáyàn ní bàtà ẹsẹ̀ rẹ̀ kó o mọ́ bá wọnú ogun àìfojúrí. Obìnrin míì náà ti ṣe tán àti lọ́kọ lénìí, ṣùgbọ́n kò rọ́kọ tó fẹ́ fẹ́ mọ́ ládùúrú ọkùnrin tí ń bẹ ń gbòrò, inú ogun àìfojúrí ló wà. Bẹ́ẹ̀ náà ni obìnrin míì ti ṣe tán àti bímọ lénìí, àìmọye ọdún ní ti ń wọ́ oyún, ṣùgbọ́n kò róyún, ogun àìfojúrí ní ń bá ẹjà lábẹ́ ara. Ọkùnrin míì náà ti lù títí, ṣùgbọ́n ó kọ̀ kò dùn, ogun àìfojúrí ní ń bá ẹjà lábẹ́ ara. Ṣèwádìí ara rẹ̀ kó o ṣàwárí ara rẹ̀ kó o lè rọ́nà lọ. Ẹ wò èyí tí mo tún fẹ́ mẹ́nubà lọ́jọ́ tèní, òun náà ní pé téèyàn bá bọ́ bàtà tí bàtà bá ṣejú délẹ̀, àpẹẹrẹ wo ni?
mo ní gbọ́n wìrìwìrì lórí ètò lọ́jọ́ tèní ẹ jẹ́ mú mi díẹ̀ náà mò ń padà bọ̀ sórí ètò. mo kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ìkànnì Ìrírí Ayé TV. àní púpọ̀ bàtà ló ṣe ń pé ìdájúdélẹ̀ ni máa ń wà ní gbogbo ìgbà tí àwa tá a sì ní àwọn bàtà yìí àìbìkítà rárá. kódà gan púpọ̀ bàtà ló ṣe ń pé tí a bá fẹ́ bọ́ wọn kalẹ̀ báyìí yóò kàn déjúdélẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni tó sì ṣe ń pé àwa tá a bọ́ bàtà yìí àìkàkún rárá. ẹ jẹ́ ká máa ṣàkíyèsí àwọn bàtà yìí ní gbogbo ìgbà tí wọ́n bá ti dájúdélẹ̀ báyìí ká máa ṣí ojú wọn sókè torí àpẹẹrẹ burúkú ni kò sì dára rárá kí bàtà máa dájúdélẹ̀ ní gbogbo ìgbà. wọ́n ní kì í jẹ́ kéèyàn ṣàṣeyọrí gbogbo ohun téèyàn bá sì dáwọ́lé báyìí pàbó náà ni ó máa já sí. ẹ já mójútó àwọn kinní yìí tí bàtà wa bá wà ní ìdájúdélẹ̀ ká máa gbìyànjú ká máa ṣí ojú rẹ̀ sókè. bó ṣe bàtà àwọn ọmọ rẹ náà ló wà ní ìdájúdélẹ̀ gbìyànjú kó o bá wọn ṣí sókè àbí kó o pè kán nú àwọn ọmọ rẹ ń pé wá lọ gbé bàtà tó wà ní dùbúlẹ̀ yìí kó o gbé ojú rẹ̀ sókè. kẹ́sì tó máa tẹ̀lé àwọn ọmọ yín létí ń pé gbogbo ìgbà tí bàtà wọn bá ti dájúdélẹ̀ báyìí kí wọ́n máa gbìyànjú láti gbé ojú rẹ̀ sókè. kódà gan wọ́n ní ká máa bọ́ bàtà sẹ́nu ọ̀nà ìta ká máa wọnú ilé lọ ó tún jẹ́ nǹkan tó léwu púpọ̀ pàápàá jùlọ àwa tá à ń gbé nínú ilé mẹ̀háyà tó ṣe ń pé ilé kọjú sí mi kí n kọjú tí ẹ nì ilẹ̀kùn ọ̀nà wa ó kọjú síra wọn báyìí ni wọ́n ní ó léwu púpọ̀ ká má mọ bọ́ bàtà sẹ́nu ọ̀nà wa. kódà gan ẹlòmíà tún gbàgbé bàtà rẹ̀ síta ẹlòmíà fi bàtà rẹ̀ síta á wọlé lọ sùn bàtà rẹ̀ ó sùn ta títí di ọjọ́ keje wọ́n ní ó léwu púpọ̀ fún ẹ. ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kó àwọn bàtà wọn wọlé kí wọ́n tó máa lọ sùn lálẹ́. ẹ wò àkíyèsí òun ni wọ́n máa ń ṣe kó o tó wọ bàtà àti ń pé gan tí àwọn èèyàn bá ń dúró lérí bàtà rẹ ní gbogbo ìgbà kí ni máa ń fà ń tún mẹ́nuba eléyìí náà fún yín lọ́jọ́ tèní kó bá lè jẹ́ àǹfààní fẹ̀yìn tẹ́ wà létí ìgbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n padà wọ orí ètò. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ètò lórí ìkànnì Ìrírí Ayé TV. àní àkíyèsí wo ni wọ́n máa ń ṣe kó o tó wọ bàtà ǹjẹ́ o máa ń ṣàkíyèsí ṣé kìí ṣe ń pé o kàn ń kẹsẹ̀ sínú bàtà lọ́ǹtì ẹ̀ ni àti ń pé gan tí àwọn èèyàn bá ń dúró lórí bàtà rẹ ní gbogbo ìgbà kí ni máa ń fà? ẹ̀yin ará ilé àníṣe ti wá tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀. a ní ìfura lògùn àgbà torí ń pé pánsá ò fura pánsá já àjà ò fura àjà jìn kódà wọ́n ní bónílé ò bá fura o lè ní oko lọ. ìyẹn la fi mú eléyìí wá fún yín lọ́jọ́ tèní. gbogbo ẹ̀yin tó ṣe ń pé tẹ́ ẹ bá bọ́ bàtà kalẹ̀ ibi tí bàtà yìí wà náà ló fẹ́ wà. wọ́n ní ká máa ṣàkíyèsí kó tó di ń pé á tẹsẹ̀ wọnú bàtà kó má jẹ́ ń pé bàtà tá a ti bọ́ kalẹ̀ látàárọ̀ òun ló wá débẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ ó kàn tẹsẹ̀ bọ́ jùà. wọ́n ní nǹkan tí ò dára ni. wọ́n ní tó o bá wá dédi bàtà yìí gan-an lára tó o bá wá fura sí bàtà yìí wọ́n ní o má tẹsẹ̀ wọnú bàtà yìí mọ́. bóyá kò yé yín dáadáa ó dé níbi tó o bọ́ bàtà rẹ sí ó wá fẹ́ tẹsẹ̀ wọnú bàtà yìí ìfura díẹ̀ kan wá sí ẹ̀ ń pé ṣé bí mo ṣe fi bàtà mi sí rèé àbí ta ló kó bàtà mi síbí yìí ta ló pààrọ̀ àyè fún bàtà mi àwọn ìfura díẹ̀ bẹ̀rẹ̀ sí ni wá fún ẹ̀. wọ́n ní má tẹsẹ̀ wọnú bàtà yìí mọ́ torí pé ìfura lògùn àgbà. kódà wọ́n ní ká má ṣe gbà kẹ́nikẹ́ni kó mọ dúró sórí bàtà wa bóyá ibi tó bọ́ bàtà rẹ sí ibi táwọn èèyàn ń dúró tán fi ń rajà ni àbí ibi táwọn èèyàn dúró sí tán fi ń wo ẹ̀rọ amóhùnmáwòrán ni. wọ́n ní má ṣe gbà kí ẹnìkan kó mọ dúró lé bàtà rẹ lórí. ìwọ náà tó ṣe ń pé ibi tó bá bọ́ bàtà rẹ sí ibẹ̀ náà ni ó wà tí gbogbo èèyàn yóò mọ tẹ́ lọ wọ́n mọ tẹ́ bọ̀ tọkùnrin tóbìnrin ni ó mọ tẹ́ bàtà rẹ mọ́lẹ̀ ní gbogbo ìgbà wọ́n ó tún mọ dúró sórí rẹ̀ wọ́n ó tún mọ tójọ́ tí wọ́n bá tó fẹ́ débẹ̀ yín pé o fẹ́ wọ bàtà ó tún ṣẹ̀ṣẹ̀ mọ́ wá sọ fún wọn yín pé ẹ dákun mo fẹ́ wọ bàtà ẹ dákun ẹ sún díẹ̀ mo fẹ́ gbé bàtà mi. wọ́n ló léwu púpọ̀ fún ẹ má jẹ́ kí wọ́n mọ dúró sórí bàtà rẹ̀ má jẹ́ kí wọ́n mọ tójọ́ lórí bàtà rẹ̀ má jẹ́ kí wọ́n mọ tẹ́ bàtà rẹ̀ mọ́lẹ̀ lọ kí wọ́n mọ tẹ́ bọ̀. wọ́n ní tí eléyìí bá ń ṣẹlẹ̀ sí ẹ ògo ayé rẹ ni wọ́n ń bàjẹ́ ògo ayé rẹ ni wọ́n ń tẹ̀ lọ tí wọ́n ń tẹ̀ bọ̀ tí ògo ayé rẹ bá sì ti bàjẹ́ ẹ dákun báwo lológo ṣe fẹ́ rógo rẹ̀ lò. ẹ já mọ ní àwọn àkíyèsí yìí lórí bàtà wa tí à ń wọ̀.
ìwọ náà tó sì ṣe ń pé bàtà ẹsẹ̀ rẹ tó ń wọ̀ lọ tó ń wọ̀ bọ̀ tí ò báyìí tí ì jẹ tán pátápátá kó ti bàjẹ́ tán òyì pààrọ̀ rẹ̀ wọ́n ní kíwọ náà lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ẹlòmíín náà wà tó ṣe ń pé tó o bá rí bàtà ẹsẹ̀ rẹ̀ báyìí ó sì sọ ṣé bàtà leléyìí ó ròyìn pé bóyá láti 30 ọdún ní ti ń lò ó bọ̀ sẹ́yìn ni kódà ó tó lórúkọ tán ń pè é bá ń bá kú kọ́ náà mọ̀ ń pè é àbí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀já mọ̀ mójútó àwọn bàtà wa pàápàá jùlọ bàtà táwọn ọmọ wa ń wọ̀ ẹ̀já mọ̀ mójútó dáadáa kó má jẹ́ ń pé bàtà ọ̀hún yóò mọ rárá rẹ̀ kiri tí bàtà ọmọ yín bá sọnù ẹ dákun ẹ gbìyànjú láti wà tóró léwu púpọ̀. ẹ wò ó mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ̀sí ń gbọ́ àtẹ̀wò wá tẹ̀ tí ìdarapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí ìyẹn ibi tí wọ́n kọ sabọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí tó bá tó kò ní pupa ẹ bá wa tẹ̀ kó de funfun ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan àǹfààní ọlọ́kanòjọ̀kan gbogbo ẹ̀lẹ́mọ̀ bá pàdé lórí ètò yìí àwọn ìpolówó ọjà àmọ́ kó wá fún yín lórí ètò yìí bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbẹ́ ẹ fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí àbí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí torí a nílò ìrànlọ́wọ́ yín tẹ́ fi mọ́ gbádùn wa jù báyìí lọ ẹ pé Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 kẹ́ẹ̀sì tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fẹlẹ́ ìṣe lọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA ṣeríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mọ́ ń dágbére lórí ètò kìí ṣe ti kú kìí ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní dé báyìí nínú ìbànújẹ́ ó dàbọ̀.